ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀ Lọ́ fa gbáriwo òṣìṣẹ́. Bọ́dá mi àjà fún yín. Olórí burúkú olódàrúwó lẹ̀ wájú lé. Wọ́n lọ́kọ̀ olórí burúkú àṣìírè wọ́n láwọn lélẹ̀ lórí ìdúró. Bíbí mi ẹ mọ̀ dá lóhùn o. Èmi àti Túnjí àfẹ́ra rí o. Àbí ṣé mo mọ̀ ẹ́ rí? Sọ̀rọ̀. Ṣé mi ni bébì? Pèpèpè bébì tàn tẹ ṣé mi ni? Ẹ yè wá ẹ lè jẹ́. Kí ló ń wí gbọ́? Kí ló ṣẹlẹ̀? Ṣé mi ni? Ọ̀dà. Ó jọ́kọ̀ ẹ̀ ni. Kò jọ́kọ̀ ẹ̀ ni. Èmi ò ráyè gbogbo yẹn. Èmi ló sọ di bébì. Tàn tẹ pépépé. If I enter your motor, I go make you shout. Wo bí mi ò tí ì ráyè tiẹ̀ àbọ̀ àbáni. Yoshibi, come over right now. I need to see you. Your attention is needed. Padà! Òrèbékù mọ̀. Onídìí wúlera wọn. Ìwọ ni mo pè. Yoshibi, let's go. Mo fẹ́ rí ẹ. Mo lẹ́ ń lọ. Kẹ́jọ lọ bó ní bó lẹ́ ń gbé wúlọ. Rí ẹ ò pè wá mo fẹ́ rí ẹ ó important gan gidi nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ kó dẹ̀ gbọ́n mi yé. Sórí ibi tí mo mú sísẹ́ ẹ lọ. Mo máa padà mú wọn náà débẹ̀. Èmi ò wá ní sọ wípé dandan máa wọ ẹ débẹ̀ máa pàláṣẹ ni pé wọnú mọ́tò ó máa dẹ̀ bí ẹni kó má wọnú mọ́tò. Ó bá mi fọ orí ẹ gbogbo èpè tó wà lórí ó bá mi fọ kúrò. Tí kò bá ṣe wípé nọ́ọ̀tì kan ti tú lórí ẹ ọpọlọ ẹ ò pé kò síbi tó yẹ kó wà mọ́ orí ẹ ti dàrú ọ̀rẹ́ ní sọ fún ẹ ó jíjí jayí ẹ ó wá wọ ìpótá ló yẹ kó lọ bá orí pé bọ̀dá Sàámú ni ẹ wo bọ̀dá ṣé ẹ rí wèrè olórí burúkú ọmọ ṣe àrà yìí bọ̀dá Sàámú tó ń fọ́ fún àwọn lọ́lọ́ yẹn. Ẹ bá má ti sọ bẹ́ẹ̀. Ìdún èmi ló ń wa ẹnu sí lára báyìí àbọ̀ wa bá lọ rẹ̀ màá kọ́kọ́ lé àwọn eléyìí lọ kí tó wá fàbọ̀ sórí ẹ̀. Ó yá ẹ wí báyìí mú mi nìkan tí mò ń sọ tẹ́ ẹ bá kúrò ìbáyìí sísìn máa fòkù tá sọ̀rọ̀ gbọ́n yín lórí máa kó yín papọ̀ ní o ẹ kọ́ sí lọ́jọ́ àwọn onírànà àwọn wèrè mi mọ̀ pátá ọgbà kásá ọ̀rọ̀ yọ̀ ní mi ti kẹ́yìn máa wà mí mọ́. ẹ kọ́ sí lọ ẹ kọ́ lanu lọ ẹ kọ́ wẹ̀rẹ̀ kẹ́kọ́ òun lọ onírànà fún wa pọmọ yẹ mi. Orí yí a máa ṣe tiwa fọ́lọ́run torí tí n bá ro gbogbo nǹkan tó ti ṣe fún mi látẹ̀yìnwá kò yẹ kó oore kankan kó tọwọ́ mi jáde sí ẹ mọ́ àmọ́ mi ò kì í bínú délẹ̀ nítorí ẹ̀ ló fa gbogbo eléyìí oore ńlá la gbé wá fún ẹ oore tó o máa jẹ àjẹdálẹ̀ wàá jẹ wàá fọmọ jẹ ni torí tí oore yẹn tí n bá sọ fún ẹ tán ọmọ máa rọgbà yẹ ká báyìí lọ́tùn lósì tó wà máa kán sí ẹ láyà tó bá ń jẹ tó wà dé máa mú báyìí wà tó máa fẹ́ ra ọmọ lára ó ń lóore ká fẹ́ kó dẹ̀ ẹ̀ tọ́ sí ẹ bọ́tà àwọn fún tó ti ṣe àwa gbọ́kàn kúrò mẹ́ ká dẹ̀ fún ó ní kí ló yẹ kó ṣe. Ẹ ṣé bọ̀dá Sàámú. tó yẹ kí n ṣẹ̀ṣẹ̀ sọ kó tó dípò kunlẹ̀ ṣé yẹ kí n ṣẹ̀ sọ. Ẹ má bínú ẹ ṣé. mo fẹ́ fà ìfọ́kọ̀ di o máa nǹkan láìkẹ́ bí ìwé mi mórí tó gbé wáyé o tó bá ní tó wo mi ò understand but tó bá lórí ọkùnrin ó ní tó pọ̀ kí ló dé opportunity dẹ̀ ní nǹkan ìgbà tí wọ́n bú ẹ̀bú èèrà ṣúgà yìí kó tó di pé ọ̀sán yẹn kó tó di kó dà lẹ́tàn tètè mọ́ kán abọ́gbọ́ kó di ìrọmọ gidi torí máa láìkí ẹ̀ kó dẹ̀ sí nǹkan tó lówó ò lè ṣe fún ẹ̀ ní nǹkan tó o bá fẹ́ opportunity kó o tètè mú lọ́wọ́ kan ní tí mo ń try láti bẹ́ẹ̀ sọ yẹn. Bọ̀dá Sàámú so nítorí pé ẹ fẹ́ fà mí fọ́kọ ẹ ṣe sọ pé ẹ fẹ́ ṣoore fún mi. ṣé kò tòótọ́ ṣó fẹ́ ṣé kí n pẹ́ lómi ṣé pẹ́ lómi. irọ́ ó wà òkè tó bá yẹ kí bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn ni kò sí wàhálà mo ti gbọ́. òní ta fẹ́ fi ṣe oore náà la ní ká ṣe fún ẹ ṣó fẹ́ torí bó ṣe ṣe ó dà pé kò wù ẹ́. ó wà òkè sẹ́ ẹ̀ ṣebí nǹkan tẹ fẹ́ nìyẹn. ohun tẹ́mi fẹ́ nìyẹn. mo ti gbọ́. oṣù tó bẹ́ẹ̀ mi sọ yẹn mi ò ní interest èmi ò ní interest ònìyàn opportunity ládẹ̀ lélẹ̀ olówó lélẹ̀ tó máa ṣe kíni tó máa fún ẹ èmi ò lẹ́bùn sàn wèrè kankan fún ẹ mọ́ bó ṣe lè wù kó mọ́
tó máa ṣoore fún ẹ rè ṣó o fẹ́ àbó fẹ́. sọ fún yín pé mo ti gbọ́ ṣebí nǹkan tẹ́ fẹ́ nìyẹn. n tó ṣẹlẹ̀ nìyẹn o. ẹ má wọrí mo máa lọ ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà wo la máa lọ. èmi ń wọ̀ pé bí a kó jọ́la torí tí n bá ní pé kó lọ lé ni o máa ti ṣíìpù jù mo fẹ́ kàn fún ẹ ní yìí yẹn mo fẹ́ daṣọ yìí yẹn bù ẹ kó jẹ́ ká lọ lọ́la tí o ti yẹ ẹ sìn ó nìyẹn oore là ń ṣe fún ẹ yẹn oore là ń ṣe fún ẹ yẹn àbálọ gbé fẹ́ lómi ni ó nìyẹn tó o bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ lọ́rùn kí n lọ pẹ́ lómi. Deal or no deal? Deal, brother Saamu. Deal or no deal? Deal. Deal lọ́wọ́ kan. Deal lọ́wọ́ kan. Ó nìyẹn o. Ẹ ṣé brother Saamu. Ṣe fún ẹ o. Má dẹ̀ sọ fún èèyàn kankan. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bàtàn mo fẹ́ gbowó. Fine, thank you, sir. Yes, sir. So, ìkan lára àwọn àbúrò wa yẹn ni, sir. And mi ìfẹ́ kẹ́ fojú ọmọdé wò, sir. Ọmọdé kẹ̀ ní Nigeria of nowadays. She's an adult. Yes, sir. And I'm very sure kó máa fit in fún nǹkan tẹ́ fẹ́ gangan, sir. Yeah, báwo ni àbúrò? School wo ni wọ́n lọ? Sir, Polytechnic Ìbàdàn ni o. Mo brilliant gan kò sí tẹ́ fún mi tí mi ní ṣe o. Bẹ́ẹ̀ni, sir. Báyìí sọ ọ̀rọ̀ yẹn sí. Yes, sir. Lọ rí Mr. Bode. Kó o sọ fún wọn pé láti ọ̀dọ̀ mi. Wow. So just like that? Just like that. No. Worry. Thank you so much, sir. Yes, come in. No problem. Already one. What is here? Hey, Rasa. Bọ̀dá Saamu. Yes, sir. Ogun ìṣòṣà. Ẹ jọ sá ṣe mọ Bọ̀dá Saamu rẹ̀ ni. Bọ̀dá Saamu, ìlú mọ̀ọ́ká ni wọ́n kò sẹ́yìn tó mọ̀ wọ́n. Yes, sir. Ẹ ṣe gan-an, sir. No problem. Thank you so much. All right. Bọ̀dá Saamu. Hey, Rasa. You're welcome. Hey, Rasa. Yeah, ẹ jókòó. No, ìwọ ni kò jókòó. Okay. Jókòó ibi ni kí wọ́n jókòó sí. Kí n jókòó báyìí. Bọ̀dá Saamu. Ayé tèmi rè ilé ọkọ ẹ ló wà kó máa gbádùn. Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu? Jẹ́ kẹ̀ mú kẹ̀ ládùúrú tó wà nílẹ̀ èmi ò jẹ nǹkan kan mọ́. Ẹ try kẹ jẹun kẹ mu nǹkan ilé nílé yẹ fífì náà. Pé tí wọ́n pé ilé mi ní báyìí torí mi ò lè débi bí àti ẹ̀ máa bá Yoshibi tó jẹ́ ìyàwó yín ń sìn ó máa di ìyàwó yín báyìí. Àmín. Kò ní ìdíkẹ́ sàmì ó ti di ìyàwó yín ṣe bóun ló débi. Ẹ bá ní ẹ̀jẹ̀ kankan ẹ̀jẹ̀ mu kankan no problem. Mi ò jẹ́ kankan ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lójú mi láàrin méjèèjì. Kò sí wàhálà ẹ má rí. Tẹ́ ẹ bá ti bá ọ̀rọ̀ yín lọ tẹ́ ẹ bá ti bá débì kan màá mọ time tí máa jáde ojú mi ní kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. No problem. Mo ti bá sọ gbogbo ẹ o ó ti di ìyàwó yín ọwọ́ kan ti di ìyàwó yín o. Ẹ jẹ́ kí ibi náà fẹnu ra mi sọ ẹ má rí. Kò sí wàhálà. Hey, how are you? Yeah. Èmi ni mo rán Saamu sí ẹ. Mo ti bá sọ̀rọ̀ mo ti sọ fún. Ẹ jẹ́ kí n tún sọ fúnra mi Saamu. Ó dà. Ẹ jẹ́ kí n sọ fúnra mi ẹ má rí. Mo sọ fún wọn pé mo dédé like ẹ gan. Yes, mo like ẹ gan ni. Ó ti fọ́. Ṣé o rántí ọjọ́ tí a pàdé ní shopping mall? Tó fi kí mi tó kúnlẹ̀ tó yọ mọ́ mi lẹ́yìn kí mọ́tò mi tún jábọ́ ó bá mi pick ẹ up. O ti rántí? Má kúnlẹ̀. Ẹjọ́ kúnlẹ̀. Respect náà ló fi jẹ mí. Mo láyé kó obìnrin wá respectful. No, jókòó. A ní kò jókòó. So mo really like it. Ti wọ emotional. So kájọ máa roll, you know. Ọlọ́run ẹ sharp. Kálẹ̀ mi ni màá ti mọ́ lọ bí ìbàdí ẹ̀. Really? Màá ti fọwọ́ sí báyìí màá ti fi kàbóyó lò lẹ̀kẹ̀. Àṣà mi ẹ fọ́nì gan. Ìyàwó yín ni. Ẹ ṣe gan. Ẹ wo ìgbà tẹ́tí wọ́n tí wàá bá ọ̀rọ̀ yẹn débi kan sí at this point at this junction ẹ jẹ́ kí èmi máa jáde lọ. Ó bẹ́tà. Lẹ́yìn lè yanjú ọ̀rọ̀ Ó bẹ́tà. Ẹ má gbàgbé adé wa o. Ó wà intact. Mo máa gba white envelope yẹn. Ẹ máa wo. Ok, ẹ rẹ́ mi létí. Bá fún yín. Yoshibi pẹ̀lẹ́. Ẹni sùn rẹ̀ máa ti lọ. Ọ̀rọ̀ ẹ ṣe jẹ́. Ẹ jẹ́ kó máa lọ́ ti wọ̀. Tí aya bá ti mojú ọkọ tán, alárinà máa yẹ̀ bá ní. Àbúrò mi ní. Yeah. Thank you very much, sir. Ẹ ṣé gan. Thank you. Ṣé rí nǹkan tẹ́ sọ fún mi nísìn àti eléyìí táwọn náà ti sọ fún mi tẹ́lẹ̀. Mo máa wá àdírẹ́sì yẹn later. Okay. Bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi, sir. Anything for you, sweetheart. Okay, thank you. Ẹ ṣé gan, sir. Ẹ jọ̀ọ́, sir. Ẹ bá mi bẹ̀ ọkọ mi.
Saamu. Misunderstanding kékeré kan òun ló ṣẹlẹ̀ láàrin mi àti wọn tó ń fi mú mi wá síbí báyìí tó ń fẹ́ wá fi mí ṣọ̀fà because èmi ò mọ bí ọkọ àti ìyàwó ṣe máa wà tó kàn máa ní ìjà kékeré tí ọkọ yẹn tó dẹ̀ máa mú ìyàwó ẹ̀ tó máa lọ fi tọrọ fọkùnrin mi ò gbọ́rú ẹ̀ rí ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ń bínú ni ẹjọ́. Yoshibi orí ẹ burú ni ó yá wèrè ni ẹ wá kí ni tí mo gbórí burúkú tó sọ wọn mọ̀ kí o gbélé tó ṣe òṣèré ni àbí òun bẹ̀rẹ̀ rí burúkú ni eré tó ṣe ìwà expensive má bàyé tèmi jẹ́ o má bàyé mi jẹ́ o a lot of things wà tán láwọn máa ṣe fún mi òṣèré o fẹ́ bàyé mi jẹ́ ni. Saamu Saamu ẹni sùúrù ohun yìí ti ń yí. Saamu ohun ṣeré ó ń parọ́ ni. nígbà tí mo bèèrè lọ́wọ́ yín pé ṣé ń fẹ́ Yoshibi kí lẹ sọ fún mi. mi ò ẹjọ́ kí ni mo sọ fún yín ẹ sọ pé ẹ fẹ́. ẹgbẹ́ tí mi ò fẹ́ ẹjọ́ pẹlẹbẹ òsì bí mo dáràn ẹ jẹ́ kí n pẹ́ pẹlẹbẹ kí n fi sí spíkà. fóònù mi ti kú ni ẹ kó wa sínú mọ́tò kẹ́kọ̀ọ́ wa ní ṣòsí àdúgbò wa kò síbi tẹ́ ẹ dé ládùúgbò wa wọ́n máa sọ fún yín pé olórí burúkú ọmọ ìfimi ṣàkọni ní gbogbo ọdún yìí á fẹ́ràn. kì í ṣe báyìí. mi ò dín náà ìgbà mi ò dín náà. ẹ wò ẹ jọ̀ọ́ sà mo mọ̀ pé inú ló ṣì ń bí wọn ẹ wò sà ṣe rí bí mo ṣe wà yìí èmi àti wọn àti ìfẹ́ra sílé o bọ àwọn fámìlì mi àtàwọn fámìlì wọn ti mọra wọn ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run mo fi nǹkan tó ń mí àti tí ò mí nínú kan ní mo fi bẹ̀ yín Ọlọ́run ní bá mi fi pa yín lẹ́kún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n ẹ wò bó ṣe wà yẹn oyún tí mo ti ṣẹ́ fún wọn ó ti lé ní 2. mo dárò ayé mi ò yọ ṣe. ẹni sọ ẹni Saamu ẹ wò right now ẹ jẹ́ ká máa lọ sálẹ̀. ìsàlẹ̀ ẹ jẹ́ ká lọ sálẹ̀ ẹ jẹ́ ká lọ sálẹ̀ ká lọ yanjú ẹni sọ sálẹ̀ ẹni sọ ó yá ẹni sọ ẹsẹ̀ olórí burúkú lọmọ yìí. mo ti gbọ́ kò sí wà mo ti gbọ́ Yoshibi ẹni sọ èmi tún tẹ̀ ká má lọ lé. wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́ kéré lójú òwò orí kojú owó wálé ríre. Bọ̀dá Saamu iná ní everywhere aná máa mọ everything ìgbà tí mo community mo tó mọ̀ pé tóun bá ti di bọ̀dá Saamu wọn ní ṣe anything bọ̀dá Saamu ló máa gbé aná máa parí ẹ̀. Let me tell you something you don't know about brother Saamu. That man is very smart and intelligent. Tí bá ṣe pé agídí tí brother Saamu ní wọn bá ti wà ahead of a lot of people ní community. ó rí sọ. Saamu. ṣé kò sí bí bọ̀dá Saamu ti gbé jáde. bọ̀dá Saamu ò tiẹ̀ lọ. Ọlọ́run ṣe o bọ̀dá Saamu gan ni mo fẹ́ wá rí tó bí mo dẹ̀ ṣe dé mo máa dúró dè wọ́n ni tó máa fi dé. Ìjọ máa pèsè. Mi ò mọ̀ bóyá bọ̀dá Saamu wà lera ṣá. àwa náà tí ì rí wọn. bí mo ń wọ yẹn ló dà mo ń wọ yẹn olóńgbò excess o yẹ o bẹ́tà bẹ́ẹ̀ gbọ́gbọ́gbọ́ nínú lẹ́yìn ni gbogbo aṣọ gbogbo ẹrù pátápátá tí wèrè yẹn padà kò wọnú bí ẹ bá mi kó jáde wèrè Yoshibi yẹn ni mo sọ gbogbo èrè bó ṣe ń rọ́bọ̀ sẹ́ni bó ṣe ń rọ́bọ̀ ó yẹ kí náà tú ẹ wọ́n ti ní kí ní sùúrù wọ́n ti ní sùúrù wọ́n bí ẹ lọ kó gbẹrù ẹ jáde ẹ lọ kó jáde. padlock lọ́la méjì báyìí ló fi ń tilẹ̀kùn yàrá wọn àwọn ọ̀dẹ̀ nìkan ní kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀. Yoshibi fún mi ní kọ́kọ́rọ́ yàrá ẹ̀. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kọ́kọ́rọ́ yàrá mi kí lẹ́ẹ̀ fi ṣe. ẹni bóyá ń bá mi sọ̀rọ̀ ẹ rántí ọjọ́ tá a lọ play lọ́dọ̀ máa yẹn abẹ́ rántí Akífẹ́mi tó dẹ̀ pè mí sẹ́yìn tó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ ohun tó bá mi sọ̀rọ̀ pé òun láìkè olórí burúkú yìí mi ìmọ̀ṣẹ́ tí wọ́n fi wẹ olórí burúkú ẹ̀ láti kékeré táwọn èèyàn trip fún ó dẹ̀ lóun láìkè ẹ̀ ọjọ́ síta àdélé tí mo pèsè kọ̀rọ̀ ohun tí mo sọ fún nìyẹn o ó dẹ̀ lóun láìkè ó ní kò sí problem ó ní kí n mú un débẹ̀ máa yẹn dẹ̀ ti sọ fún mi pé ṣé mo fẹ́ Yoshibi mo ní mi ò fẹ́ ó ní kò sí kankan láàrin wa ẹ̀mọ́ṣọ́ orí burúkú wo ẹ̀mọ́ṣọ́ tó ti wọ́ odò òkun lọ́wọ́ Májídùn lọ́wọ́ tó wọlé sí Májídùn mo dẹ̀ ní mi ò fẹ́ mọ́ ó dẹ̀ ní tí ìbá fẹ́ Yoshibi lòótọ́ pé kí n jẹ́ kó fẹ́ ó lò máa ra set of drum ó máa ra mic ó máa ra speaker ó máa ra conga ó máa ra oríṣiríṣi nǹkan fún mi làbá débẹ̀ o lo lórí burúkú ìbá ní wípé oyún tó ti ṣẹ́ fún mi ó ní kì í ṣe méjì. Yoshibi níwá yìí kò gbé nílẹ̀. ó náà ti ṣẹ́yìn fún mi ó ní kì í ṣe méjì wèrè ló sọ bẹ́ẹ̀. Yoshibi láti bọ́ síbo no make it make sense to me now because kò yé mi mọ́ níbo síbo. sùúrù kí ló make sense sí ẹ ṣé mo fẹ́ parọ́
gbọ́ bọ̀dá Saamu. ẹ ṣe ní abẹ́ ṣàwádà. ṣé ẹ mọ̀ ọgbà tí mo ṣẹ́yìn fún wọn? Mo sọ. O ṣẹ́yìn fẹ́ mi olórí burúkú yìí wọ́n dún mi kó sọ fún mi pé mi àti ẹjọ́ ṣẹ́yìn fúnra wa sọ fún mi pé mo rí kìnìún kú kọ̀ọ̀kan rí ojú àlá ni mo ti máa rí lọ́jọ́ sígbà tí mo ilẹ̀ mọ̀ ṣọ́ orí burúkú ojú àlá ni èmi àti ẹ a ṣí èrè wọ́n dún mi kó sọ fún pé mo lójú fún mi. bọ̀dá àgbàyà òṣì orí ẹ dà. bọ̀dá Saamu ṣe tí mi kan tí mò ń sọ ń sìn ṣe rí pé èmi ni mo wà òkè fún yín èmi ni mo wà òkè fún yín. ẹ̀rọ ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó o ṣe wà yìí kò sún tó fẹ́ fi kún máa já yàrá yẹn wọ́n máa kó gbogbo ẹrù ẹ̀ jáde I don't want to see you in this house again mi ò fẹ́ rí ẹ mọ́ ni mo sọ bẹ́ẹ̀ orí ẹ̀ yí dànù. ṣe fẹ́ gbọ́ ẹ bá kó gbogbo ẹrù mi tó wà nínú yàrá yẹn kẹ wá dáná sun in fact kẹ wá dáná sun yàrá yẹn gan fúnra rẹ̀ mi ò kí ẹ o kò kàn mí o ṣe rí dídé tí mo dé ìbọ̀dà Saamu mo dé sí yín lọ́rùn pátápátá ni bí mo dẹ̀ ṣe wà yẹn kò sí bàbá ńlá kù bá bẹ́ẹ̀ anybody tó máa sọ pé kí n má fẹ́ yín bẹ́ẹ̀ ṣe wà yẹn tí mi ò bá fẹ́ yín kò sí anybody tó lè fẹ́ yín. ẹ jẹ́ kó yé yín dáadáa pé ìpadàbọ̀ mi yìí mo wá láti stay kò sí ìlú ọkàn tí mo lọ. bọ̀dá Saamu ẹ jọ àwa fẹ́ rí yín ni o. ẹ ní ọpọlọ o ẹ ní rárá ni ṣé ń kọ̀rọ̀ yẹn ẹ kò sí dànù. a fẹ́ rí wọn ni. Yoshibi. Alajo àwọn olówó Saamu mi ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí. iṣẹ́ olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ wípé ọlọ́run ti ọwọ́ ìṣiṣẹ́ ìyanu gbogbo ẹ̀ náà lórí òkè. àbúrò mi òun ni mo mú wá ó lóun máa ń lálàá pé ọkọ òun máa ń da òun láàmú kò sí ọjọ́ kan báyìí ó sùn ó jí á lóun lálàá á lóun ọkọ òun ó bá òun lájọṣepọ̀ kìíní kan bó dẹ̀ ní kó yé mi ṣùgbọ́n pásítọ̀ kan ó wà ní àdúgbò wa tí mo dẹ̀ bìlífù wípé iṣẹ́ ìyanu àtàmì àti iṣẹ́ ìyanu ó ti ọwọ́ wọn jáde òun la ṣe wá o ṣùgbọ́n sà mo fẹ́ béèrè nǹkan kan tí ọkọ ọ̀run wà ṣá. mo appreciate yín wípé ẹ tiẹ̀ lè mú ọ̀rọ̀ yín tọ̀ Ọlọ́run wá sista mo kí ẹ̀yin náà ìbànújẹ́ ò ní jẹ́ ti yín lórí ìbéèrè tí ẹ béèrè Ọlọ́run fún mi ní ìmọ̀ ó dẹ̀ fún mi ní òye àwọn nǹkan tí ó fi ń yé mi nínú bíbélì òun náà ni ohun tí mò ń tẹ̀lé ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ wípé kò sí ohunkóhun tá a bẹ Ọlọ́run lé lórí tí Ọlọ́run ò ní dá wa lóhùn kò sí ọ̀nà tá a dẹ̀ gbà fi bẹ Ọlọ́run tí Ọlọ́run wa ò ní dá wa lóhùn so tí a bá gbàdúrà lórí ohun tí ẹ rò pé ó jẹ́ ogun yìí Ọlọ́run máa ṣẹ́ wọlé so bí a ṣe wà lórí òkè àdúrà Ọlọ́run sọ bẹ́ẹ̀ yìí kò sí ohun tá a bá lọ́run sọ tọ́lọ́run ò ní ṣe fún wa. ẹ wò ó pásítọ̀ bẹ́ẹ̀ ṣe ń tèkẹ́ yóò jù bẹ́ẹ̀ lọ alalẹ́ báyìí ni ó kò máa wá bá ó máa kì mí mọ́lẹ̀ báyìí kí n tó sọ pé kí ni fa kò síbi tó ti rí mi bá ó máa bá mi sùn ni. bó ṣe ń sọ nìyẹn o láàrin ìṣẹ́jú kan báyìí má ti kàn ó ti sú mi pásítọ̀ ẹ gbà mí o ẹ gbà mí o. o náà ni mò ń sọ kò sí ní tá a bá bẹ Ọlọ́run Ọlọ́run á dá wa lóhùn ẹ ló bọ̀dá Saamu mo wà lórí òkè mo wà ń bí ẹ máa bọ̀. So ṣé àlàyé mi yẹn ṣó yé yín bẹ́ẹ̀ yẹn so ẹ wólẹ̀ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run á gbórúkọ yín ga lórí àwọn ìránṣẹ́ ẹ gba ọpẹ́ wa wọ́n sátọ̀ yín wá lórí ohun tí wọ́n rò pé ó jẹ́ ogun nínú ayé wọn. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìwòsàn ń bẹ. Thank you. ẹ bá má ṣe thank you ẹ bá má lago mọ́ lẹ́nu. ìbò tún ti mú ìwòsàn ń bẹ òun fẹ́ ṣe ìwòsàn lára abọ́lá Saamu mọ́mọ́ kan tó fẹ́ sọ ni pé ìwòsàn ń bẹ tá a fẹ́ ṣe nínú ayé bọ̀dá Saamu àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ lórin tọkàn ọ̀tọ̀ ní tó nǹkan tó sọ bí pé ó mú tẹ́tóskópù dání láṣejù àṣejù ẹ̀ pọ̀
lórí òkè yìí ó tún sì fẹ́ mú ìwòsàn bẹ́ẹ̀ múdẹ wà lórí ìjókòó yìí àti pé ọ̀rọ̀ tèmi gan sọ lẹ̀ ẹ tètè dá sí o agbára ń bẹ̀lẹ̀ fi mú o agbára ń bẹ̀lẹ̀ mú kò yé mi o. ó ní ohun tí ọlọ́run bá mi sọ lórí nǹkan tẹ́ ẹ bá wá ohun tí mò ń rí tí ọlọ́run dẹ̀ ń bá mi sọ yìí bùrọ̀dá Sàámú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣubú nítorí fífi ìbínú dojú kọ àwọn nǹkan tí wọ́n ń rí bí ìwọ̀sí ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú wọ́n ṣubú wọn ò dẹ̀ lè dìde mọ́ ṣùgbọ́n tíyan bá lè ní sùúrù pàápàá jùlọ bùrọ̀dá Sàámú lórí ohun tẹ́ ẹ sọ yìí mo rí pé ẹ fi ìbínú dojú kọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ̀ dàbẹ̀ nípò yíwọ́ díẹ̀ nítorí ìdí èyí mi ò ní fẹ́ kẹ́ ẹ bínú rárá ẹ má bínú ẹ dẹ̀ tún lo ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fún yín tí mo mọ̀ pé ọlọ́run fi fún yín lásìkò yìí láti lè fi dojú kọ àwọn ohun tẹ́ ẹ rò pé ó dàbí ìpèníjà níwájú yín. Paul Siri. ẹ jọjọjọ Fatima farabalẹ̀ o ọ̀rọ̀ gidi ni wọ́n sọ lọ́wọ́ ọ̀rọ̀ tó make sense lóòótọ́ àìmọ̀ ìyàwó èèyàn ló ti bínú wọ́n dẹ̀ bínú lóòótọ́ ní àsìkò yẹn tí ò yẹ kán bínú báyìí ayé wọ́n dẹ̀ fi bàjẹ́ ìbínú máa ń ba ayé èèyàn jẹ́ lóòótọ́ wọ́n dẹ̀ sọ àsìkò yẹn ló pé Paul Siri ṣó fẹ́ bá gbogbo brain mi ó fẹ́ dórí brain mi rú ó fẹ́ kíkọ́rọ̀ yẹn wọnú brain mi wọ́n ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ mo bínú ní sí kan nínú àwọn méjèèjì pẹ̀lú nǹkan tí wọ́n ti ń bá mi sọ yẹn kó bá mi ṣe ó dàbí kó ń plan fún mi ni ó dàbí pé padà wà tí Yoshibi gan padà wọ́n wá plan fún mi ni pàápàá jùlọ ọmọ ìdí wèrè tó ń pè ní ìdí ara yẹn mo mọ̀ kò ní plan kan nínú ilé yẹn mo wò bóyá kí n gbá kan lẹ́sẹ̀ nínú wọn kó dẹ̀ dákú straight ó má dàbí Sunday Dagboru ni wọn ò ní jẹ́ tán wọn ò ní gbá kan tán bó ṣe lè wù kó mọ́. Sàámú tẹ́ ẹ bá lè ní sùúrù gbogbo ohun tó dúró bí òkè ìṣòro níwájú yẹn pátápátá ó dẹ̀ máa di pẹ̀tẹ́lẹ̀. hallelujah. ṣé ẹ̀ lọ sọ pé praise the Lord. ẹ̀mí ọlọ́run wà pẹ̀lú wọn. ó dà pé lẹ́ni màtí máa rí yín private ni màmá fọ̀rọ̀ mi ṣe. orí alájọ ti báyé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ kí n rówó mi gbà kí n lè rí nǹkan gidi fowó ṣe. ẹ wo mo really appreciate yín gan pé a tẹ̀lé pé yín ní company wa ẹ dẹ̀ lè wá play fún wa inú mi dùn gan o and then bro Sam ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi náà tún rè òun lèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ló wá sọ fún mi pé òun gbọ́ pé ẹ ti expand àwọn group yín sí àwọn boys kan ládùúgbò wọn lóun náà ní interest láti join group yẹn wọn ní pé bro Sam mo máa bá wọn sọ wọn dẹ̀ máa gbọ́ sí mi lẹ́nu torí ẹ̀ lèmi àti ẹ̀ṣẹ̀jọ dé ibà ilé ni and ó wá sọ fún mi pé wọn àti yín pé ẹjọ́ ní misunderstanding kan bọ̀ ọ̀rẹ́ bí a kò sọ̀rọ̀ náà. ọ̀rẹ́ kí ló tún fẹ́ ń sọ ẹnu náà ló ti ń sọ yẹn. ẹnu la fi ń kọ mí jẹ o. mo ti sọ fún ẹ sórí ọ̀rọ̀ bro Sam bíi wẹ́dà ni o tó tiẹ̀ wá rí àtìgbà tó ti mọ̀ pé èmi àti lady ìdí àrà yẹn pa close wọn fìgbà kan bá ti relationship wa yẹn for once àti ìgbà míì máa kí wọn báyìí wọn ò ní dáhùn torí ẹ̀ ni mo ṣe ní bóyá kó wá bá mi bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ ní talent wo mo ń kọ treble mo ń kọ tenor in fact tó bá fún mi ń bass máa kọ kò sí instrument tó tún fún mi náà máa tún play ẹ̀. ìwọ nìkan. I'm a bag of talent ọ̀rẹ́. ẹ wo ìtẹ́mi bá wá yàtọ̀ sí títí tiwọn opportunity pé wọ́n wọlé òun lèmi náà ṣe wọlé ṣọ́ síbí ẹjọ́ àbúrò mi kan ni mo fẹ́ kó máa tẹ̀lé yín kiri láti ibẹ̀ náà Ọlọ́run lè gbàdúrà tiẹ̀ náà. bùrọ̀dá Sàámú ẹ sọ̀rọ̀ ni. bùrọ̀dá Sàámú ṣé ò sí. ọ̀rẹ́ kí ló mì. ó dà pé nǹkan tí bro Sam ń sọ ni pé kí àwa mẹ́tẹ̀ẹ̀ta ká bọ́ta. no bro Sam kí ló ṣẹlẹ̀. ṣé ò sí sà. tọ ẹja lọ. mi ò sọ fún ẹ. ẹnì ṣó. mi ò sọ fún ẹ. mo dẹ̀ jẹ́yìn fún yín kò yẹ kẹ́ ẹ̀ ti fura ìyàwó èrè yẹn ni mo dẹ̀ jọ́ orí burúkú opportunity gbogbo sílẹ̀kùn mẹ́lẹ̀ ẹ̀ dẹ̀ wọlé wàláì mo ì máa gbowó pẹ́ wọnú yàrá mi lọ́wọ́ yàrá ìyá yín èmi ni mo sọ bẹ́ẹ̀. èmi rè èmi náà rè sá
ṣé kí n dìde bọ́dá Sàámú? Mo appreciate wípé ẹ nífẹ̀ẹ́ mi. Mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe fẹ́ sáré àṣàkú lórí pé ẹ fẹ́ fẹ́ mi, ipò ẹ fẹ́ kí n já mọ́kàn lọ́wọ́ nínú yín. Mo rí pé bẹ́ẹ̀ ṣe ń gbẹ̀mí sókè tẹ́mi yín ń gbóná rírírírí lórí pé ẹ ti rí ìfẹ́. Dó èmi fúnra mi ò mọ̀ ń tẹ́ ẹ rí tó fi rí bẹ́ẹ̀. Inú bí mi lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ pàápàá jùlọ lórí nǹkan tí Yoshibi ṣe láìpẹ́ tó jẹ́ kí n lose àìmọye opportunity tó wà lẹ̀ lórí ẹ̀ torí gbogbo ohun tó ń sọ ṣe ló ń dàbí nǹkan mi ìsinmi ni. Mo ti wá rí i pé sùúrù òun lèèyàn fi ń yanjú nǹkan tó bá fẹ́ bàyé èèyàn jẹ́. Téèyàn bá ti wà nínú situation kan tó mọ̀ pé situation tó wà nínú ẹ̀ lásìkò yẹn ó lè bàyé ẹ̀ jẹ́ tó bá bínú àbíjù àfi kéèyàn fi sùúrù kó fi sí i. Mo dẹ̀ ti ń gbà ní àdúrà Ọlọ́run ọba tó pọ̀ nípa àtàgbára ìjìnlẹ̀ fi Ọlọ́run ayọ̀ Ọlọ́run má jẹ́ ń ṣiṣẹ́ kí n tó rántí pé ó yẹ kí n ṣe sùúrù. Ọlọ́run má jẹ́ ń bára mi ní situation tó jẹ́ wípé máa ti ṣàṣìṣe tán kí n tó máa rántí kàbí káwọn èèyàn máa wá sọ fún mi pé ó dẹ̀ ní sùúrù sùúrù tó tó Ọlọ́run máa fún mi. Mo ṣe wò pé sùúrù ni mo lè apply sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi ẹ̀yin méjèèjì mo ti gbé yín wò lọ́tún lósì mo dẹ̀ ti rí pàápàá jùlọ ẹ̀yin méjèèjì ṣá. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wá love me ẹ? I love you too. Love ta ni? Ẹ wo bọ́dá Sàámú tẹ bá ń sọ̀rọ̀ ẹ máa là kó máa yé everybody. Ṣé èmi lẹ love ni àbí kíní yìí lẹ love ni kẹ́ ẹ là kó yé àwa méjèèjì. Èmi mọ̀ pé mo ṣẹ̀yìn bọ́dá Sàámú. Mo mọ̀ pé mo ti fojú yín rí oríṣiríṣi nǹkan. Mo mọ̀ pé mo ti dààmú yín gan. Mo mọ̀ pé ẹ ti dààmú ẹ ti ṣe wàhálà lórí mi gan. Mo dẹ̀ ti bẹ̀ yín. Mo ti ní pé kẹ́ má bínú. Mo dẹ̀ fi pé yẹ kó ti tán síbẹ̀. Ṣé rí lèyí tí mo wá wá yìí? Ẹ hàn pé mo ti sọ tẹ́lẹ̀. Mo tún sọ. Tí mi ò bá fẹ́ yín bọ̀dá Sàámú, kò sí bàbá ńlá kú bàbá anybody tó máa fẹ́ yín o. Because eléyìí tí mo wá yìí mo wá stay pátápátá ni kò dẹ̀ sí anybody tó lè ṣí mi dì kúrò níbí báyìí mo máa fẹ́ yín kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí. Yoshibi ẹ ní àpọ́nlé èèyàn kankan ẹ ní lára ṣé tẹ́ bá padà rọ́kọ lọ́jọ́ iwájú náà ṣé ibẹ̀ ṣe fẹ́ máa ṣe lélẹ̀ torí mi mọ̀ pé bíbá yìí o ẹ lè fẹ́ bọ̀dá Sàámú. àbí wèrè bá mi ṣe léyìí mo ṣé ò sí nǹkan mi lára ẹ mo ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ bọ̀dá Sàámú nǹkan tí máa sọ ni mo ti sọ yẹn o. ẹ ṣáàrí pé bó ṣe ń sọ̀rọ̀ ẹni ò dá wọn lóhùn. Ẹ mú rí bẹ́ẹ̀. torí pé mi ti kàn wáyé màá ti rí alẹ́. Ọ̀dà kò sí bó ṣe lè wò kó rí kó lè yé wọ àwọn máa yé o. Yoshibi mo dààmú lórí ẹ̀gàn tipẹ́ lóòótọ́ ó dẹ̀ fojú mi rí àìmọye ọ̀nà àmọ́ nígbà kan kò sí nǹkan tó jọ mọ́rọ̀ emotion mọ́ kó tó dípò kẹrù kò lè. Èmi fúnra ara mi mọ̀ fira mi sí ipò menopause tí mi ò tiẹ̀ jẹ́ kí ara mi move rárá. Mo á pàdé máa nǹkan ìgbà tí mo pàdé máa yẹn ló wá jẹ́ kí n mọ̀ wípé àti bí ọdún kan àbọ̀ sẹ́yìn tí mo ti fira mi sí ipò menopause ẹ o wípé bí òun oore tọ́lọ́ ṣe fún mi. Ó ní ìjẹ́ mo mọ̀ pé àtìgbà tí mo ti fira mi sí ipò menopause pé mo wọ menopause yẹn tí mo ti fira mi sípò yẹn ó ní ìgbà yẹn gangan oníṣẹ́ kan ti bẹ̀rẹ̀ láyé mi. Ó ló ní sáà kan tí mi ò gbọ́dọ̀ bá obìnrin ní nǹkan kan papọ̀ fódìdí ọdún 8. Ó ní pé tí bá bá obìnrin ní nǹkan papọ̀ fódìdí ọdún 8 ó lóbìnrin tí n bá gòrí ẹ̀ ní táìmù ẹ̀ bí wọ́n mú fagídí ṣe. Ó ní àbí lójijì mo kàn lọ ní agro àbí mo lọ yìn máa jẹ pé mo fẹ́ jẹ yín títí bí pé mo fẹ́ jẹ yín ó ní tí bá lọ ní pé mo fẹ́ jẹ yín tí mo dẹ̀ jẹ yín yẹn gangan ó yẹ yín ọmọ tó jẹ́ kéèyàn jẹ yín kéèyàn ti máa ejaculate kéèyàn máa ejaculate ó ní tí bá lọ ṣe tí mo wà lórí obìnrin yẹn tí mo ejaculate lọ ó ní tí bá fi lè come báyìí ó ní problem ti wà láyé obìnrin yẹn nìyẹn ó ní problem ti wà láyé obìnrin yẹn tí bá ti come ó ní pé ọjọ́ 7 péré lobìnrin yẹn máa lò láyé olóhùn àkú ni.
tó sọ fún mi nìyẹn ó ló máa kú ni o ìgbà tí mo lè ti wá rí wípé mo ti ranjú mọ́ yín kò work mo pariwo mọ́ yín kò work ìwọ kẹ̀dẹ̀rẹ̀ o ti lọ bà yé mi jẹ́ lọ́dọ̀ ẹni tó bà yé mi jẹ́ lọ́dọ̀ ẹ̀ mi mọ bí a ṣe fẹ́ padà lọ bẹ̀ẹ́ sí láti lọ yanjú yẹn kò yé mi kí mi má bàa tún ṣẹlẹ̀ ojú mo ṣe sọ eléyìí mo ti wá rí pé fẹ́yẹ ti fẹ́ kọjá bó ṣe yẹ o ni mo ṣe sọ jáde ọjọ́ méje ni ẹni tó máa kú dànù. Bọ́dà Saamu ẹ má bínú ṣe rí ẹ̀ǹdì ẹ̀ kò yé mi dáadáa ẹ̀mí pé tẹ̀yìn àti obìnrin bá jọ wà ọjọ́ méje ni ẹ máa kú. bẹ́ẹ̀ ẹ lómi nu yàrá yẹn 1 minute jẹ́ mú mi lọ́dọ̀. Bọ́dà Saamu adúrú kan báyìí ló ń ṣe yín èdè bó mọ́ra ẹ̀ sọ fún anybody not even me Bọ́dà Saamu. báwo mi fẹ́ fẹ́nu sọ ọ̀rọ̀ ẹ̀ jáde báwo mi fẹ́ fẹ́nu sọ ìwọ tó jẹ́ pé tó jẹ́jú mi ò ń jẹ́jú mi ni èyí ò ní máa sọ fún ẹ kó túbọ̀ lè máa fi mí ṣe yẹ̀yẹ̀ kó lè work mi lè sọ fún ẹ kí n máa sọ pé tí bá gorí obìnrin kan ọjọ́ méje mi lè sọ fún ẹ o. Bọ́dà Saamu àánú yín dẹ̀ ń ṣe mí. o rà yé mi báyìí Bọ́dà Saamu orí yín ò pé o gbogbo ẹnu ni mo fi sọ. Bọ́dà Saamu èmi Yoshibi mà ní lẹ́ ń fún ní format lẹ́ ń sọ pé èèyàn kan sọ fún yín pé tẹ́ bá gorí obìnrin kan kinní kan máa ṣe obìnrin yẹn láàrin 7 days obìnrin yẹn máa kú. sọ fíìmù dákú ṣeré ni bó ṣe rí nìyẹn. Fẹ́mi Yoshibi Bọ́dà Saamu na today mẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀ ni bó ṣe rí lè ṣe sọ yẹn ó yé mi. olùkọ́bìnrin kankan máa ń dàbí láàmú ọkọ̀ máa ń ṣòṣì. ẹ pẹ̀lẹ́ ṣe fẹ́ gbọ́ fọ́mátì yín ò jẹ èmi o fọ́mátì yín ò jẹ mí rárá mo ti sọ tẹ́lẹ̀ mo tún sọ Bọ́dà Saamu tí ẹ bá fẹ́ mi fẹ́ kò sí anybody tẹ́lẹ̀ fẹ́ ẹ wo bí mo ṣe wà yìí fúnra ara mi báyìí ni mo máa ṣí ara mi fún yín mo máa bọ́ ara mi sí òhò máa wá jẹ́ kẹ́ ẹ wá wọlé kẹ́ ẹ wá jáde kí wá kú ó pè mí tẹ́ bá ṣe yẹn tán ẹ sọ fẹ́ mi pé fọ́mátì kan èmi lẹ́ máa fẹ́ kò sí nǹkan tẹ́ máa ṣe sí kò sí ẹlòmíì tẹ́ máa fẹ́ tẹ́ bá ti fẹ́ mi ẹ sọ fẹ́ mi pé kinní kan tí wọ́n máa kú kí n kú tí wọ́n máa kú kí n kú èmi lẹ́ máa fẹ́ kò sí nǹkan tẹ́ máa ṣe sí. gbàgbà kò jẹ́ orí burúkú lọ́mọ yìí suspense láre kí ló ṣe Yoshibi ṣó ó ní plan kan ni dáhùn sound effect bẹ̀rù burúkú lẹ́yìn wọ́n dẹ̀ ní kí n apply ọpọlọ kí ló kù tí máa apply Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.